ga o ẹ̀yin tèmi ọ̀rọ̀ Olu Alo ti tún kọjá bẹ́ẹ̀ báyìí o. Wọ́n ní bólú tó tún jù sí Maureen Badejo ní pé I'm a citizen of 2 countries lórí wàhálà ibo níyàwó ẹ wà ibo níyàwó ẹ ò sí òfìyàwó ẹ ṣòwò ni òfìyàwó ẹ ṣòwò ni. Ẹ̀yin èèyàn tí Olu Alo bá ti bọ́ta láti jọ́ yìí láti wá sọ àwọn ọ̀rọ̀ yìí ṣé gbogbo kìíní yóò ti ní lójú ni nígbà tí Olu Alo tún máa fọ́ gbogbo ẹ̀ lójú pátápátá ó wá ní I'm a citizen of 2 countries. Ṣé ní other civilized country ṣé tó máa ń béèrè ìyàwó ẹ ṣó ní provide ẹ ọmọ tó bí nínú ara ẹ tó bá gbé lọ sí holiday tí wọn rí ní school ọlọ́pàá gan àti social worker máa bẹ́ẹ̀ fa wàhálà ni how much more odidi ìyàwó ẹ wọn rí. Ẹ wo ọ̀rọ̀ ìgbẹnu tán ó pàkàsọ lórí ọ̀rọ̀ à ń lọ sílé ẹjọ́ à lọ sílé ẹjọ́. Maureen ni mo ti rẹ́dí àti dúró tiẹ̀ lọ́rùn báyìí ó yá lé ẹjọ́ náà ẹja dọ̀gbọ́ lẹ́nu Maureen Badejo. You get justice, you are joking. If you think that family will not get justice, you are joking. Mo ti tẹ́lẹ̀ mo ní mi ò ṣe kankan mo máa ṣe show ẹ̀ máa jókòó tiẹ̀ mi this time around full show and with full analysis and we meet in court. And you said something that don't really dùn mọ́ mi. O ní àámọ̀ pé citizen ìlú méjì ni ẹ́. Jẹ́ ìkọ́kọ́ fún ẹ ní that one appetizer ni o. You are citizen of 2 countries. Ẹ̀yin ọmọ Nigeria. Ẹ̀yin ọmọ Nigeria, I get it. This man is a citizen of 2 countries. According to him, I have it on tape. But he took his wife and children, the official wife and children, lọ sí France láti lọ seek asylum. So àwọn ìyàwó àtàwọn ọmọ ẹ̀yẹn, oh my God, wọn ò lè jẹ́ citizen ibi tó wà. And you are married. Àmọ́ bó ṣe ń get citizen ṣé o mọ̀ pé lóyìnbó yìí ló bá wa àwa ti wà ń lóyìnbó kí wọ́n tó dé. Ṣebí you are citizen of 2 countries. We are battle ready. Mi ò jí sọ o kọ́ọ̀tù ẹ̀ o máa lọ. Àwọn kọ́ọ̀tù á wá sọ ibi tí o ti ń abuse the family o. Family o ní this is bad fún ẹ̀yin tí ẹ bá mọ̀. If you are just joining me, this family has been asking Olu Alo about the whereabouts. Ṣé rí Olu Alo mú ọmọ wọn kí ìtẹ̀ tó play kíní fún ẹ̀yin tí ò bá mọ̀. You made your family a refugee. Ìwọ dẹ̀ jẹ́ citizen of 2 countries. Ó dẹ̀ dúró sórí ọ̀tà. Ó dẹ̀ ń sọ. Ṣé rí ẹ̀yin kan nínú ẹ̀yin tẹpẹ́ra yín ní òjíṣẹ́ èṣù yìí ẹ̀ ní conscience kankan rárá. Agbo ọ̀dájú lẹ́wà. Ọmọ ọlọ́mọ ti ń jìyà láti 2016 and you boldly come online to tell us that you are a citizen of 2 countries. So ọmọ lọ fi wọ́n sínú ibẹ̀ láti lọ máa jìyà ni. Ẹ̀yin oyin mi ẹni tí ò bá yé ẹjọ́ ó yé ẹ̀yin sìn. Family Prophet Olu Alo ó mọ ọmọbìnrin yìí kò pé 3 months. This lady ó ní boyfriend tí ẹ̀ tó ń fẹ́ o ẹ̀yin èèyàn ẹ máa gbọ́ o. Ó ní èèyàn tó ń fẹ́ o. She is a Christian. Ọmọ Ọlọ́run tòótọ́ ni. They had misunderstanding. Ó lọ sórí òkè ló ṣàgbákò yìí o. Bó ṣe débẹ̀ ṣe mọ̀ pọ́ mọ ológo tẹ́lẹ̀ ó máàkì wà lára ẹ̀. For you to see it, for you to know, ẹni pé kèsì ẹ̀kọ́ kò lọ ó continue to trend. That goes to say she's a glorious child. Bó ṣe pàdé gbogbo apàdé pastor yìí oṣù mẹ́ta wọ́n sáré arrange marriage. Ẹ máa jí o gbogbo ẹni tó ń gbọ́ mi láàrin oṣù mẹ́ta tó ń pàdé Ìyábọ̀ Yẹ́misí Òbé láàrin 3 months. Even àwọn ẹ̀gbọ́n rẹ̀ kankan àwọn ẹ̀gbọ́n rẹ̀ kan sọ pé no ṣé kò yá jù
kò fẹ́ gbọ́ mọ́ bọ́n ṣe ṣèyàwó nìyẹn. Ẹ mọ ilé ibi àwọn red flag tí àwọn family yìí tí ó yẹ kó ti dìmú báyìí kó má jẹ́ kó ọmọ wọn wọ inú nǹkan tó wọ̀ yìí. Wọ́n ní ọjọ́ wedding wọn. Ẹ̀yin èèyàn ẹ máa gbọ́ o. Àwọn wòlíì wa ń bí. Wọ́n ló yarí ó lóun ò lè dọ̀bálẹ̀. Ó lóun fẹ́ fi owó ra ìdọ̀bálẹ̀. Bàbá Major ló yarí pé no. Àwọn ò ní fún lọ́mọ tí ò bá dọ̀bálẹ̀. Wọn ò tètè rí. Ó ń fi ọmọ yẹn há káàkiri. Àtó má rí kò gbálé ó kó ṣèyàwó. No honeymoon. No enjoyment. This my relationship. Tí ọmọbìnrin yóò gbádùn marriage ọjọ́ ló 1 month rí àsọkọ àtìyàwó. Bí ọmọ ó ṣe ń fi ọmọ ọlọ́mọ há káàkiri láti gbà yẹn nìyẹn. Now fast forward to 2026. The first abroad tó bá kọ́kọ́ mú lọ sí Italy, wọ́n padà. The second one báyìí wọ́n gbé lọ sí France àtọmọ méjì pẹ̀lú oyún. Wọ́n ní kó lọ jà dúró, ọkọ ló sọ gbogbo nǹkan tó máa ṣe fún wọn. Ọkọ oní citizen 2 countries. Àwọn citizen 2 countries tí ìyàwó ẹ̀ ò lè benefit ńbẹ̀ tó dẹ̀ lọ sí asylum. Ẹ tètè lọ jókòó ṣe rí kóòtù yẹn Ọlọ́run tètè gbé yín lọ. Ṣé ẹ lọ ń jà ìjọba France ló lè ní. Ẹ̀yin èèyàn mi ẹja gbọ́ nǹkan tó Olu Alo sọ. Bí Olu Alo ṣe mọ́ ọmọ màmá Ìjẹ̀ṣà kúrò lábẹ́ ẹ̀ nìyẹn o. Wọ́n mú lọ France. Wọ́n gbé sí orí adúró. Because the lady, she's a born again Christian. And he's praying for other people to have paper. Ìyàwó ẹ̀ ò ní paper. Ẹ̀yin èèyàn ṣe mọ̀ pé èmi tó bá jẹ́ mi mò ń parọ́ bójú òun ló ń pa àwọn èèyàn sì ń bèrè Maureen ó lóun ò bá ìyàwó ọjà bóyá màá play òun bàbá ìyàwó ẹ̀ fún màá play ẹ̀ fún. Ẹni tí ó ń gba àdúrà àwọn èèyàn lọ jókòó síbẹ̀ wọ́n máa gbàdúrà pépà fún wọn, ìyàwó ẹ̀ ò ní pépà láti 2016. Ìyàwó ó gbé ìyàwó lọ òun ló mọ ọmọ kúrò Nàìjíríà. Wọ́n ní ìyá Ìjẹ̀ṣà ní until 4 years ago, ṣé 4 or 3 years ago ọmọ ò bá òun sọ̀rọ̀ mọ́. How did he get the second citizen? Ẹnu ẹ̀ ló sọ ọmọ bá yín sọ ẹ máa gbọ́. Ó sọ síta ni ẹ mọ̀ pé téèyàn bá ń bínú gbà mí ájú àwọn akọ́dé ẹ̀ mọ bó ṣe ń lọ. Èmi mọ̀ pé ó ní ti Europe àti sórí wọn tó ń béèrè lọ́wọ́ mi ò ní àwọn kan. How did he get the second citizenship? Ẹ máa béèrè lọ́wọ́ ẹ̀ ó ì máa fún wa ní ìyàwó ẹyọ kan, marriage ẹyọ kan la mọ̀ pé ó ní abẹ́ marriage tó dẹ̀ ní náà òun la dúró ní France yìí. Ẹlẹ́yìn èèyàn ó máa dùgọ́ kéèsì Olu Alo á dùn bàjẹ́ Ọlọ́run ẹ lọ́ọ̀fù ẹ̀ sísí fíìmù tó wá dùn tó máa lọ́ǹgì ni. So ẹ jẹ́ a gbọ́. Most of the American is he sure Mercy of David as his program topic, but he said has not. Tó bá wọ́n ní ẹni máa dáṣọ fún yàn wá kọ́wọ́ tọrùn ara ẹ̀, ẹni tó ń gbàdúrà pépà fún yín kó ló dé tí àdúrà yẹn tó gbà lórí ìyàwó àtàwọn ọmọ ẹ̀ láti 2016. Sórí ìwọ tó yín kọ̀ọ̀kan kúkọ̀ síbẹ̀ tó bá tẹ́ ẹ lọ́rùn máa yọ ẹ́ kúrò.
ẹ jẹ́ a gbọ́ nǹkan tó sọ. má jọ bá nínú jẹ́ don't be great. má dẹ̀ pìtì mi lé lórí. àná pìtì mi ọ̀rẹ́ ṣe gbọ́ Yorùbá ti fẹ́ sọ báyìí. do you hear me? oríṣi tí mo ṣe fẹ́ sọ. the reason I want to say it. torí ọ̀rọ̀ tí mo sọ rí níbí. because of the word I said here. tí Olúwa sọ fún mi. the Lord told me. tí mo dẹ̀ sọ jáde fún yín. and I said it out for you. fún gbogbo àgbáyé. all the whole world. ni mo ṣe fẹ́ sọ̀rọ̀ yìí. that's why I want to say this. fún ọ. nítorí pé kí n má bàa tún di èèyàn burúkú ẹlẹ́ẹ̀kẹta lọ́wọ́ yín. I won't become another bad person again. torí gbà tí eṣinṣin ń jẹ légbò. because when the fly was on the straw. kò sẹ́ni tó rí. no one saw it. sọtẹ́lẹ̀ gbọ́dọ̀ wá fẹ́ jẹ eṣinṣin. so if the one with the injury wọ́n bá lè rìn púpọ̀. dájọ́ ń pàdé ní ẹja. we now meet in court. kí ni kí wọ́n ṣe tọ́jà ṣe máa gbọ́. why will you hear this. àwọn ló lọ mú ìwé ẹ̀sùn búburú. they brought a bad allegation. wọ́n dẹ̀ fi ẹ̀sùn mẹ́ta. and it was 3. tó burú jù láyé. that the wicked one the dangerous. wọ́n fi kàn mí. so mùsùlùmí náà bí ti ní o. náà bí ti ní o. bíbélì tèmi pé olódodo. the Bible said the righteous. yóò láyà bí èkìtì. will be brave as a lion. ṣé ọ̀rọ̀ okun ni mí. see I'm a sea. kò sí bó ṣe lè bu tó lè. there's no how you can back. so ká ní pé Yorùbá débẹ̀. àsìkò ìdílé lóko ti rálẹ̀ mọ́. Ọlọ́run àpòsù babaláwo. God of àpòsù babaláwo. mi sọ̀rọ̀. I won't say anything. wọ́n mú ẹ̀sùn apànìyàn kàn mí. they said I'm a murderer. wọ́n mú ẹ̀sùn ajínigbé. they said I'm a kidnapper. wọ́n mú ẹ̀sùn ritualist. and they said I'm a ritualist. ṣé mi ní defend yẹn. so will I not defend it. torí pé tí ẹ bá ń gbọ́. because if you are hearing it. sábà pé torí pé mi ò sọ̀rọ̀. because I did not talk. kò jẹ́ kí pásọ̀ tó ń dá ìdí gbogbo ní ìsásí wọn. judging I know. ní ọ̀dẹ̀ ọkàn mi. because it's my. àwọn náà kan ń wo ara wọn pé ọmọ yìí. they are just looking at themselves like this boy. kò sọ̀rọ̀. did not talk. wọ́n fọ́ọ̀sì ara wọn kí mi sọ̀rọ̀. àwọn ò busy. they are not busy. ẹ jọ̀ọ́ ẹ bá wa power tap ẹ mọ̀ páwa ò níṣẹ́ ẹ mọ̀ páwa ò busy ẹ mọ̀ pa àríjẹ́ ṣe ẹ jọ̀ọ́ ẹ bá wa power tap àwọn tó busy. busy and now busy. ìgbà díẹ̀ tí máa tún wá rí wípé òkè. the reason why I say that okay. jẹ́ ẹ̀ tẹ̀ tún ṣeré. let me joke. wọ́n tún gbé kẹ̀kẹ́ mi. I will carry my bicycle. ọmọ ọkùnrin bicycle. and I will ride my bicycle. torí wọn ò ní tí wọn rò. because I don't even think about it. sọ dédé gbọ́ bóyá wọn ló bá. ibi ọ̀dọ̀ ṣe ẹ̀rọ bá sọ pé àwọn Olú Alo dẹ̀ sọ wípé. wọ́n ṣe Olu Alo said. because abẹ́ ìkan táwọn ọmọ. because what they clinch to. tọ́fi ráyè ṣe gbogbo nǹkan tó ń ṣe. that's why they did all those things they be doing. so wọ́n mú wá. so they brought it. mo dẹ̀ rí. and I saw it. so tó bá wá ṣe gbọ́ pé kẹ́ ẹ̀. so we have that now. à ń pàdé pọ̀ mo sọ òtítọ́ fún mi. but I have told you the truth. bó o bá gbọ́ fẹ́ẹ̀sì ìwé ìgbẹ́jọ́ wọn tán náà rí rẹ̀ fẹ́ẹ̀sì kan wọn lẹ́jọ́ àmàlò ṣùgbọ́n ṣe àmọ̀ pé ìwé ìròyìn but you no news torí pé èmi náà fi ṣe ẹ́bíìsì because they use my name as a head. ẹ̀yin èèyàn wo ìsàlẹ̀ you did not read well láti mọ àwọn ènìyàn tí inú wọn ò dùn sí. those people that are not happy. láti fi pèsè pé anything tẹ bá wo nísìn ẹni tó ń kọ rẹ mówó wọlé fún àwọn ará social media ní Nàìjíríà Olú Alo nìkan ni. social media or influencer. ẹni tí èsì rẹ̀ Olú Alo ọ̀sán rí. those that doesn't have ó ti gé mi followers púpọ̀. has now had a lot of followers. so tẹ bá ṣe àwọn pé gbogbo nǹkan tí mo sọ délẹ̀ wọn à ní ké débi ìgbẹ̀yẹ fún yín. they won't tell you all those ones o. wà á tó bá máa dọ̀lá bá ọ̀tọ̀ parí Olú Alo ti sọ̀rọ̀ o. Olú Alo sọ̀rọ̀. wọ́n ti fẹ̀sùn akọ̀wé tó kọ̀ọ̀kan lórí that's why you will see your news. mo máa mu ní kọ̀ọ̀kan because èsì wà fún gbogbo sórí mo rí ìwọ òpònú kan wà lórí Facebook ẹjọ́ pàdé lọ sọ́dọ̀ Olú Alo kó lọ máa bó Olú Alo sọ̀rọ̀ ẹ jẹ́ kí Olú Alo ṣe rí wọ́n ní sàn láàrin ajé nímú ní pẹ́kọ̀rọ̀ ẹ̀ ó láwọn ẹbí ìyàwó ẹ̀ fẹ̀sùn kọkọ̀ ẹ̀ ọ̀nà competition against ẹ̀ wọ́n ṣe ní competition against ẹ̀ ẹ̀yin tẹ́ ń gbọ́ mi nílé tó lóko gbogbo abiyamọ ayé pátápátá ẹ̀jẹ̀ èyí lè gbárù ẹ̀ kéèyàn mú ọmọ lọ ní ọ̀dọ̀ yín láti 2016 ẹ rí ọmọ yín kò níwèé ó tún wá yá láti 2003 or so kò bá anybody sọ̀rọ̀ mọ́ wọ́n dẹ̀ wá ń bá ẹ ó kọ̀ láyé yìí ó dá wọn lóhùn ṣé kó tó di ọ̀rọ̀ yìí ẹ̀yin kò pélé ẹ̀yin èèyàn ẹ ní sùúrù o
wọ́n ní ká tún dá ọmọ ẹyẹ lóró ṣèbó yẹ ká fi ọ̀rọ̀ rora ẹni kò sẹ́ni tó fẹ́ bring ẹ down kò sẹ́ni tó wà after ẹ kò sẹ́ni tí ó ní mind láti no ẹ jẹ́ ká máa ro ara ká máa wọ́n náà òyìnbó láwọn àbúrò Olu Alo bímọ náà ṣé nǹkan tó ń bá àwọn ẹbí Ìyábọ̀ pọ̀ ṣé èèyàn kan lè bá ẹ ṣe gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi nílé lóko lọ́mọdé lágbà tẹ́ ẹ̀ bá rí ọmọ yín tẹ́ ẹ̀ rí ẹbí yín ọdún kan ọdún méjì ọdún mẹ́ta ṣé ẹ̀ ní pariwo síta ni ẹ gbọ́ nígbà tí ẹ̀gbọ́n ẹ̀ àti màmá ẹ̀ náà wọ́n lọ bá ní Jesus 60 kí ló sọ fún wọn ó yọ wọn lẹ́yìn wọ́n ní ó tẹ̀sí sọ pé téèyàn bá fọmọ fún yàn lókù ó máa fíyàn bá fíyàn lẹ́rọ ó máa jokun ẹ̀ lẹ́ni wọ́n náà pòwe yẹn fún wọn. ó dẹ̀ sọ ibi tí ọmọ wọn wà ọdún kìíní ọdún kejì ọdún kẹta kí ló dé ẹ̀dẹ̀ bẹ̀rù Ọlọ́run ó wá ṣe bí pé òun lọ lọ́hùn kò bá dá màmá lóhùn for a long time kò dá màmá lóhùn ó wá dilé ní ìsìn ó wá sọ pé pè é lẹ́jọ́ ta ló yẹ kó wá sí ṣọ́ọ̀ṣì ẹ̀ kó wá da bẹ̀rù bí ò bá jẹ́wọ́ ṣé torí pé òṣì ráyè ṣe prógráàmù irọ́ kan bẹ̀ ṣe bí orí fámìlì gidi ni ta ló yẹ kó wá sórí ọ̀tà kan fún ní ìfọ́tí bí ò jẹ́wọ́ ta ló yẹ kí wọ́n kó dì láṣọ mú ṣe bí wọ́n lọ mọ́ wọn kúrò ní abẹ́ wọn téèyàn bá fẹ́ yàwó ẹjọ́ téèyàn bá fẹ́ yàwó ṣé kò ó fẹ́ ó dẹ̀ detach from àwọn ẹbí ẹ̀ ni ìwọ́dẹ̀ ń gallivant the whole world ìyẹn dẹ̀ wà station in one place kò lọ wájú kò lọ sẹ́yìn kò páàsì ó wà lójú kan ẹ bẹ̀rù Ọlọ́run náà ṣé kó tó di báyìí ṣé kò ní nǹkan tó ṣẹlẹ̀ kó tó competition mọ́ ẹ nídìí ni nígbà tó ń béèrè lọ́wọ́ ẹ tó dáhùn tó ń bọ́ sórí social media tí a bá rí gbogbo eré tó ti ṣẹlẹ̀ látẹ̀yìn wá ṣé àmọ́ ọjọ́ tí Rotimi Daniels tó ti jáde tó ti ń bá ẹ sọ where is your wife where is tá a bá wá rí gbogbo ẹ̀ ok wọn ò bá ẹ sọ anything látijọ́ yìí tí wọ́n bá jẹ́ ènìyàn Ọlọ́run tó pe rẹ̀ o tó bá jẹ́ pé ẹ̀mí Ọlọ́run wà lára ẹ bí o ṣe pe rẹ̀ lẹ́mí Ọlọ́run àtijọ́ ìyá ní ok wọn tẹ̀ béèrè lọ́wọ́ ẹ látìgbà tí ọ̀rọ̀ yìí ti jáde lórí social media tí wọ́n bá jẹ́ ènìyàn Ọlọ́run tòótọ́ kí ló dé tí o pe ìyá yẹn kó o pe family ìyàwó ṣáà àwa there is a way you can kill the story I told you that pé o ṣe pa àwọn ẹbí ìyàwó ẹ kó dẹ̀ gbé ìyàwó ẹ kó dẹ̀ ṣe fídíò call àbí kó pe fóònù kí ó dẹ̀ bá àwọn ènìyàn ẹ sọ̀rọ̀ tó bá dẹ̀ ní pé ọmọ wọn wà lálàáfíà kò sí wàhálà ẹ̀yin èèyàn mi ẹ̀ẹ́dẹ̀ bá mi ẹ ṣe bí gbogbo yín ǹjẹ́ gbogbo yín ṣe bí gbogbo yín wà lórí social media ṣé ẹ gbọ́ ni oṣù mélòó ni Rotimi ti ń sọ where is your wife kí àwọn èèyàn míì kó tó jáde kó tó dá sí oṣù mélòó ni Rotimi dá he tried ojoojúmọ́ ló ń parí Olu Alo where is your wife oṣù mélòó ló ti ń sọ ẹ̀yin èèyàn yìí ẹ dá sí i ṣe bẹ́ẹ̀ ń gbọ́ ó wá ní wọ́n pè é lẹ́jọ́ ta ló yẹ kó pè lẹ́jọ́ ó mà try tí wọ́n tẹ̀ tí take law into their hand odidi èèyàn mẹ́rin odidi life mẹ́rin là ń sọ ṣé èèyàn kan lè bá ẹ dánrú ẹ̀ o ṣebí ìbáwá ń sọ̀rọ̀ lásán ni ó ń dùn ẹ̀ ń sìn àwọn tí ò rí odidi ènìyàn ń kọ́
àwa ń sọ̀rọ̀ ni o ọ̀rọ̀ tá à ń sọ yìí ó ń bí ẹnu wọ́n ìbá àwọn tó ní ọmọ tó ń bí ọmọ wọ́n ìbá ya 80 years tó fi inú ẹ̀rù oyún fún odidi oṣù 9 tó tó ọmọ ẹ̀ tó graduate university kó jẹ́ graduate tí ò jẹ́ ó jèrè ẹ̀ ẹ má bẹ̀rù Ọlọ́run ìwọ wá gbé fóònù wá bọ́ sórí microphone so wá ń sọ pé wọ́n pè é lẹ́jọ́ ta ló yẹ kó pè lẹ́jọ́ ta ló ń halẹ̀ mọ́ they will get justice because gbogbo àgbáyé ló wà lẹ́yìn wọn bring it on they will get justice because ìwọ ló mú ọmọbìnrin yẹn kúrò ní Nàìjíríà kò síbi tó fẹ́ gbé ẹjọ́ lọ you are liable mi ò mọ̀ bóyá mi mọ àwọn tó wà àti ẹjọ́ àwọn tí ẹjọ́ ń bára yín sọ̀rọ̀ tí wọ́n tẹjọ́ kóra yín jọ tẹ́lẹ̀ ń ṣe ministry òfò tó lè bẹ́ẹ̀ sòótọ́ ọ̀rọ̀ kí ló cost ẹ tó o bá fẹ́ ọmọ wọn mọ́ ilẹ̀ Yorùbá ni wọ́n náà tó o bá fẹ́ ọmọ mọ́ ọ ajẹ́ sọ pé ẹ ti kọra yín o. Yes na mo mọ nǹkan tó jẹ́ kó sọ̀rọ̀ èbí wọn wọ́n ní ẹjọ́ kìdá ìbọ̀rọ̀ pé wọn ò ní sọ̀rọ̀ mo sọ mo ní wàá làwọn ó di ẹ̀ làwọn ó làwọn big time. Báwo ni wọ́n ṣe ń ṣerú ìwà bẹ́ẹ̀ tí ò bá jẹ́ ó pè é lólè ó ń gbọ́ ọmọ ẹranjọ́ ṣebí wọn ló mọ́ wọn kúrò Nàìjíríà wàá dá ṣọ́ bẹ̀ẹ́ kó mu lọ lóyìnbó ni wàá dẹ̀ dá wọn padà fún wọn ó ṣe try nígbà tí ṣe ló dàbí pé gbogbo wa lórí cyberspace yìí oríwa òkúrà àmọ́ bó ṣe ń lọ àárí nǹkan tó ń ṣẹlẹ̀ ó mú ọmọ kúrò lákàtà àwọn òbí ẹ̀ tó bá jẹ́ pé nígbà tí Rotimi ti kọ́kọ́ pè é jẹ́jẹ́ ló ti ṣe àtúnṣe ló ti lọ bá àwọn ìyá Ìjẹ̀ṣà ló ti correct ara ẹ irú èmi yóò ní dá sí àwọn kan ò ní dá sí ṣé wọn náà máa kọ́ pè out ni we call anybody out gbogbo ẹ̀yin wòlíì aláìgbọ́rọ̀ gbogbo ẹ̀yin sàkámàjẹpù wòlíì a máa pè yín out so ó fi pé you are somebody ó kọ́ ó dá ọmọkùnrin yẹn lóhùn kó tó degenerate to this level ṣó ṣàdédé dáhùn ní ó ṣàdédé dáhùn náà kí ni gbogbo pálapàla yìí ó tún wá sọ pé ó tún bọ́ síta ṣé ẹ ti rí pé òun parọ́ báyìí wọ́n ní ta ni ó máa wí nígbà tó lúwo wí you said God said you should not talk the same God náà ó ti tún sọ fún ẹ pé kó tún lọ kóòtù ẹni tó bá yé ló yé ẹni tó bá mọ̀ ló mọ̀ ọlọ́run yóò sọ̀rọ̀ lọ́nà ọlọ́run ó sọ̀rọ̀ with ọlọ́run sọ kátikàti ọlọ́run tó inconsistent God ọlọ́run tó rí òpé lẹ́yìn sìn tó máa jí láàárọ̀ tó máa ní tó máa dìrọ̀lẹ́ ọlọ́run ó ṣọ́bà àkà wọ́n sọ ọmọ ọlọ́run kọ́ ló sọ pé fún ẹ pé kó má jà ó ní ánsà nígbà yẹn ni ó ní ánsà ní ìgbà yẹn ni ó dẹ̀ mọ̀ nǹkan tó fẹ́ sọ. sọ̀rọ̀ náà ò tẹ̀lé gbọ́dọ̀ parí yẹn náà yẹ la it is not so wà bẹ́ẹ̀ kí ni ìṣẹ̀lá rẹ̀ just to listen to more. so tí mo ń tọ́ láti sọ fún mi. I'm trying to tell you that. so bá kò wọ́n kàn wọ́n láti ilẹ̀ kò tí rẹ̀. just close the door of your ears. Olúwa ò lè sọ̀kalẹ̀ kó bá tí o ìbá lọ ìbàdàn náà kò kí lọ́ọ̀yà kó lọ bá ní bá wọn sọ̀rọ̀. The lawyer speaks to them. Wọ́n á ní o ṣe é ni. They will say you do it. So áńgẹ́lì ò dẹ̀ ní sọ̀kalẹ̀. They don't wanna come down. Láti lọ defend ìwé tí ara ayé kọ. To defend the written word. Láti àwọn ọmọ làwùlàwù orí kíní yẹn náà ń palẹ̀. Kò dé ìṣọ̀kan lọ́dọ̀ mi. Doesn't get any level. And listen to me. From you. Àwọn tó ń sọ pé àwọn ló tì wọ́n lẹ́yìn. Those that say they back them up. Kí wọ́n lọ kọ̀wé fún wa. And they say they should write letter. I haven't seen them as bad person. Inú ọkàn mi mo ti ń sọ eléyìí o. In my heart I'm saying. Torí tí wọ́n pé mo rí wọn bí èèyàn. Because if I see them as bad person.
mi ní tọ́jú màmá yẹn mọ́. I won't take care of that woman mi again. ní dá sí ẹbí wọn. I won't even. wọ́n á ṣe èèyàn búburú I lọ́wọ́. won't give bad person with me. títí di àárọ̀ yìí. Till this morning. ilé mi ni màmá yẹn ti ń gbé. But that woman. Olu Alo sórí o máa ń pa irọ́. Ẹjọ́ ẹ̀yin èèyàn mi àti ẹ̀yin ọmọ chọ́ọ̀chì Olu Alo níbo ni ilé Olu Alo wà? Adó ni ilé ẹ̀ wà. Olu Alo Ìfàkì ni màmá ń gbé. At least àwọn tó lọ interview màmá ní níbo ni bàbá Méjọ ń gbé ẹ̀yin ọmọ Nàìjíríà. Ẹ̀yin èèyàn níbo ni ilé Olu Alo wà? Ṣé rí níbo ni ó ní títí di àárọ̀ yìí prophet lẹ́pẹ̀rẹ̀ yín ẹ̀dẹ̀ jókòó sórí ọ̀tà ẹ̀dẹ̀ ń pa àwọn irọ́ ńláńlá yìí kí ló dé? Ta ni ènìyàn Ọlọ́run o? Olu Alo títí di àárọ̀ ilé yìí nìyá ẹ̀ ń gbé. Ọlọ́run o, ẹ̀yin tẹ́ ẹ tẹ̀lé ilé Olu Alo ẹ ti sọnù. Olu Alo níbo ni ilé ẹ wà? Mo ń béèrè lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ń tẹ̀lé Olu Alo. Níbo ni ilé ẹ wà? Ilé Olu Alo ṣé ẹjọ́ mi ò sọmọ Èkìtì ṣé Ìfàkì ni ilé Olu Alo wà? Ẹ dá mi lóhùn ẹ̀yin ọmọ orí ẹ̀yin Èkìtì tẹ́ wà ń bí Adó Èkìtì ẹ jèrè. Ẹjọ́ níbo ni ilé Olu Alo wà? Ẹ dá mi lóhùn o. Ẹ̀yin èèyàn níbo ni ilé Olu Alo wà? Ìdó Prophet Elijah Adesina he built house for the mother. Ṣé ìyá àti ẹni àbí ìyá ìyàwó ó kọ́ ilé tí ìyá yẹn ń gbé pẹ̀lú ẹ jẹ́ ká là á wọ́n ní sọ̀rọ̀ ẹ rí gbogbo irọ́ yẹn kò sí àyè irọ́ mọ́ lórí cyberspace wa ó ti end gbogbo ẹni irọ́ tó bá mú jáde báyìí a máa kanta ẹ̀. Ilé Olu Alo ilé ẹ̀ wà ní Ìdó Èkìtì àti Adó Èkìtì ò nílé sí Ìfàkì. Màmá Ìjẹ̀ṣà Ìfàkì ló ń gbé. For your information ilé tí màmá yẹn ń gbé ilé tí wọ́n sin ọkọ ẹ̀ sí ni. Ọkọ ìyá yẹn onímọ̀dá ìlọ àìmí ilé tí kò kọ́lé fún ìyá ìyàwó ẹ̀. Ẹyẹ máa pààrọ̀ ilé Olu Alo ni ó mú ìyá ìyàwó ẹ̀ kó máa gbígbà ilé tí ìyàwó àtọmọ ẹ̀ ń gbé kí ẹ̀là ẹ̀tì yín prophet tó ń sọ̀rọ̀ yìí màá dé educate ẹ because ó dà pé òun mọ nǹkan tó ń sọ and I will tell you àsìkò irọ́ yẹn ó ti lọ gbogbo irọ́ tẹ bá pa máa jà lórí cyberspace yìí. Ṣé rí ilé tí ẹ sọ pé ó kọ́ fún ìyá yìí kò kọ́lé fún ìyá ìyàwó ẹ̀ kò kọ́lé fún ìyá ìyàwó ẹ̀ ó kọ́lé ara ẹ̀. No, he's not. Olu Alo kọ́ ló kọ́lé. Ọmọ àwọn ọmọ màmá ló dáwọ́ ṣé tèmi dáyé ọmọ yẹn ó wà London kò lówó kò dáwọ́ kò kọ́lé. Jẹ́rí wọ̀nyí ẹ̀yí kan mi ò tẹ̀ ní dá yín lóhùn. Jẹ́rí àwọn kan tí bá fẹ́ distract mi máa ràn yín lọ síbi tí ẹ gba rapture mo ráyè fún ẹ̀yin tí ò yé Olu Alo kọ́ ilé ní Adó ilé tí Olu Alo kọ́ ní ilé ẹ̀ ní ibẹ̀ ni Ìyábọ̀ àti ìyá ẹ̀ ń gbé ìyá Ìyábọ̀ torí Olu Alo ò kì í wá dédé torí absentee father ni Olu Alo máa ń wá lẹ́ẹ̀kan ó lè jẹ́ wọ́n ní ẹ̀mélòó ló ń wálé. That is why tó fi jẹ́ pé ní Adó yẹn ìyá yẹn jókòó tí òun Ìyábọ̀ àti ìyá ẹ̀ ló ń gbé bẹ̀. Nígbà tí Olu Alo dẹ̀ lọ sí tí ó mú Ìyábọ̀ lọ ìlú òyìnbó sí France màmá sì ń gbé bẹ̀. Màmá sì ń gbé inú ilé yẹn. Ìyábọ̀ nígbà tí Ìyábọ̀ rí nǹkan tí ojú ẹ̀ rí lọ́hùn-ún ó bá pe gbogbo àwọn ọmọ ẹ̀gbọ́n ẹ̀ ó wá pé mi ò ní ẹyọkan tèmi kàn fẹ́ yẹ kẹ́ mọ̀ Adó nílé Olu Alo wà
ibi tó ń sin bàbá ìyàwó ẹ̀ sí ìfàkì ni àwọn ọmọ màmá ló dáwó jọná làwọn kọ́lé so Olu Alo kọ́ ló kọ́lé màmá ò gbélé ẹ̀ so ó máa sọ ọ̀rọ̀ máa sọ dáadáa ìgbà tí ìyàwó dẹ̀ rí pé ó dẹ̀ pé ìyá ẹ̀ pé kó kúrò ní Adó yẹn because the last video tí mo ṣe tí ò yé àwọn èèyàn a lot of people ẹ jẹ́ a máa sọ kó máa ká tètè máa sọ ká máa mọ bó ṣe ń lọ ẹ jẹ́ a máa sọ ká mọ bó ṣe ń lọ kò sí the last program tí mo ṣe ó wá sọ fún màmá pé kí màmá kúrò ní ilé Olu Alo o pé owó Olu Alo owó ẹ̀ ò clean o pé kó kúrò ń bẹ̀ that was why tí ò fi pe màmá mọ́ ó dẹ̀ pàwọ̀ ẹ̀gbọ́n ó dẹ̀ pé everybody pé nǹkan báyìí ló ń ṣẹlẹ̀ o so fún ẹ̀yin tí Olu Alo ilé ìwọ kọ́ ló ní ilé kò lè jẹ́ ilé ẹ kí wọ́n sin bàbá ìyàwó ẹ sínú ilé yẹn ẹ̀yin èèyàn ẹ bá believe irọ́ ni o Olu Alo kọ́ ló kọ́lé kó o ní ìdájọ́ wá kọ́ sí bí òpònú jẹ́ kọ́kọ́ rán gbogbo yín pátápátá lọ́run máa tú àṣírí ẹ̀ pátápátá ta ló ń bẹ̀rù kóòtù gbogbo ẹ̀yin wòlíì òfò ẹ̀yin sàkámàjè ara ń ta yín ni ẹ̀yin àti gbogbo ẹ̀yin lẹ̀ ní endware so Olu Alo àwọn màmá ló nílé ìwọ kọ́lé fún wọn so lọ jókòó parọ́ mi. is living in my house. so tí wọ́n bá jẹ́ èèyàn búburú sí mi pé àwọn ọmọ ilé mi. they can't stay in my house. ẹbí tí mo ti fẹ́ yàwó ẹbí tuntun ni wọ́n lọ́yọ̀ tí mi. a good family from me. kò sẹ́ni tí ò lè yí padà. but no one cannot change. títí di ìsinyìí ọ̀rọ̀ náà mi ì tí ì rí wọn bí èèyàn búburú. I have seen them as bad person. rárá tẹ́wọ́tọ̀ ẹ̀ẹ́dẹ̀ ló gbọ́ mi lẹ́nu mi náà kí pè wọ́n léèyàn búburú. you want to hear from me I call you bad person. bí tí mi ò ṣe ní sọ̀rọ̀. the reason why I won't talk. púpọ̀ lé lórí. the reason I won't talk much. sórí ọmọ mi. my children. ò gbúdọ̀ ja ogun tèmi jà. must not fight the battle I fight. ọmọ mi ò gbúdọ̀ jagun ilé ìyá wọn. my children must not fight the battle of their father's house. mo mọ nǹkan ẹ̀mí. I know the spiritual things. pé mi ò sọ̀rọ̀. that I do not talk. ọlá àwọn ọmọ tèmi lè mi ń jà fún. I'm fighting for the future of my children. kò dẹ̀ ní jẹ́ kí n sọ̀rọ̀. and it won't make me talk. nítorí pé ìgbà tó bá máa yẹn ní ìránṣẹ́ ọlọ́dẹ ní ọ̀sán ní ìránṣẹ́ ọlọ́dẹ pé ó dẹ̀ burú gan. torí nǹkan mìíràn lẹ́yìn padà sọ lẹ́yìn rẹ̀. say something else. kò ní jẹ́ kí n bá wọn ní àṣírí sí ẹ̀yìn rẹ̀. never allow me to say bad words for them. gidi ni wọ́n jẹ́ a good family. ẹ̀gbọ́n ìyàwó mi. my wife ever títí di àárọ̀ yìí. this morning. mi wàá mọ̀ bóyá ó ti resign lánàá o. I don't know maybe he resigned yesterday. radio station. Adami Mogo ló ti ń ṣiṣẹ́. he works in Adami Mogo. Olu Alo. Olu Alo ó dùn mí pé ó mọ òtítọ́ òde ń parọ́ wọ́n dẹ̀ ní òtítọ́ aṣọ wa di òmìnira ẹ̀yin dẹ̀ mọ òtítọ́ ẹ̀gbọ́n ìyàwó ẹ̀ Ṣẹ́gun ó ti resign ní ibi iṣẹ́ ẹ̀ láti 2 months ago àwa gan tá a yẹ̀ ṣe tá a mọ̀ yín tá a mọ̀ sórí yín tá a follow ẹ̀ ò ní ìdá tí wàá máa paint ara ẹ̀ good níbí báyìí. When you are good, there is no two way about it. So our family here, they are good family. Oh my God, good family ni wọ́n. Kí ló dé tó disrespect wọn to this level? Kí ló dé tí o lè tó pé wọ́n ta? Olu Alo. Good family na family. Good family ni wọ́n. Torí pé ó ń lo ìdàkejì ọ̀rọ̀ fún wọn sì wọ́n ti di good family. Tó bá jẹ́ good family ni wọ́n
ṣé ó yẹ kó dórí social media ẹ̀yin èèyàn kí gẹ́ẹ̀tì ẹ̀ ni gẹ́ẹ̀tì ẹ̀ ni good family ni wọ́n o but o ò lè bá ìyá yẹn sọ̀rọ̀ nígbà tí bàbá Major tó lọ bá ọba ìlú Olu Alo kí ni Olu Alo sọ? Olu Alo lòun ò mọ Major, inú ilé Major dẹ̀ ni Olu Alo ti tọrọ ìyàwó. Yèyí ọba èèyàn kan bèrè ó ní when everyone is asking for your family why can't you come out since? Ó lè mo ní ẹkún èmi ó lòun ní sọ̀rọ̀ mo ní ó wá ó di ẹ̀ á láhùn ṣé kò láhùn sí ó láhùn big time ó láhùn ṣe bó lòun ní sọ̀rọ̀ mo ní ta ni wàá sọ̀rọ̀ tásìkò bá tó ṣé ò tí ń sọ̀rọ̀ ń sìn ni ó ti sọ̀rọ̀ ó ti sọ̀rọ̀ ó padà sọ̀rọ̀ ṣe bó lòun ní kó má sọ̀rọ̀ Ọlọ́run yẹn ti wá ó ti ṣí ẹnu ẹ̀ ó ti ṣí tàpẹ́ ẹnu ẹ̀ kó má sọ̀rọ̀ ṣé kò sọ̀rọ̀ ni so family yìí good family ni nígbà tó ń béèrè ọmọ wọn lọ́wọ́ ẹ̀ kí ló dé tó dá wọn lóhùn ẹjọ́ ṣé ó pọ̀ jù ni ó gbàgbé nǹkan tó sọ ṣé kí n rán ilé tí nǹkan tó sọ irú family tó ti marry ó dà pé màá rán ilé tí ká tó kúrò mi máa play ẹ fídíò tó ṣe last nígbà tó sọ̀rọ̀ Pastor Segun ẹjọ́ ta ló rántí ẹjọ́ ta ló rántí nǹkan tó Olu Alo sọ nígbà tó sọ̀rọ̀ Pastor Segun tó bá ṣiṣẹ́ tó ní ogun yìí ṣá ọ̀rọ̀ lórí ogun ibi tóun ti fẹ́ yàwó ẹjọ́ ta ló rántí ẹjọ́ yẹrí family tó di good family lẹ́nìí ṣé ẹ rántí nǹkan tó sọ kò tí ì pọ̀ṣù méjì o. Yes, I remember. Ẹ ṣé o good family nìyẹn o but good family o ní regard if anybody in that family not a single person. Good family o ní respect fáwọn ẹbí ìyàwó ẹ rárá good family dẹ̀ ni wọ́n o ìyá ẹ̀ ń ké lórí íńtánẹ́ẹ̀tì kí ni ó ṣe tó bá jẹ́ good family ni wọ́n o mọ̀ pé tí o bá lọ bá ìyá yẹn tó ṣàlàyé fún wọn ṣé èèyàn kan máa wá sórí íńtánẹ́ẹ̀tì ó máa sọ̀rọ̀ ni good family ni wọ́n o ń tan ra ẹ̀ ó yé wa torí this damage control tó ṣe yìí o kàn fi tú di ara ẹ̀ síta ni kí ló pè wọ́n kí ló pè family yẹn ó sọ̀nà. He's now trying to calm the family now because it has gotten to the peak. Yes! Ó gbé nǹkan tá ń pè ní gbé wọn mọ́ra first class gbé wọn mọ́ra ó gbé àwọn family yẹn mọ́ra big time. Ó ní their good family. Ẹni tó bọ́ sórí íńtánẹ́ẹ̀tì ó mọ nǹkan tó sọ nípa family ìyàwó ó níbi tó o ti níyàwó bí irú tiẹ̀ báyìí. A ní àwa sórí à ń bá ẹ kó jọ ni. Àwa kan bá ẹ kó jọ ni. Ṣé ogun yẹn ti tán àbó ọmọ nǹkan ó ṣàṣọ̀rọ̀ ogun nígbà yẹn ẹ jẹ́ a máa ṣe lọ. mi ní dúró tí èèyàn búburú. I won't stay with a bad person. mi ní dúró tí wọn. I won't stay with them. So ni mo ṣe sọ fún mi ní ìrí wọn bí ènìyàn. I did not see them as bad person. àṣẹ òsèré ìyàwó mi. You see my wife. Títí di ìsinyìí ọ̀dẹ̀ ní mọ̀ sí aládùúrà. I know her as a prayerful person. mo mọ̀ sí. That's what I know. Sọmi wàá mọ lẹ́kùn tó lè lẹ́nu àná sí mi o. Yesterday aládùúrà lè mi. I know she's a prayerful person. mo lè mọ̀ pé kò sẹ́ni tí ò lórí ìrírí ayé. And I don't know what. kò sí aládùúrà tí èṣù kì í dẹ́wọ̀. There is no power for a prayerful person. So mo lè sọ ilé láti lè torí àìtẹ́ bá wá gbọ́n. So ayé ìjọ rẹ̀ torí gbogbo yìí lẹ rí níta yẹn. You saw it then. pé mo ní Olúwa sọ fún mi pé. I said God said. wọ́n jà fún mi. Don't fight for me. Tiwọ́n wò mí o. Now look at me. Kò sí ọ̀dọ̀ lọ́ọ̀yà kan. There is no lawyer ní Nàìjíríà. In Nigeria. Tó máa sọ pé mo pe òun. Olu Alo lóòótọ́ ìyàwó ẹ̀ aládùúà ni àdúrà yẹn àtọlọ́run Elédùmarè ló ìgbéyàwó ẹ̀ ló ní sí o.
fún nǹkan tíbi táwa gbọ́ ìwádìí a gbọ́ pé she married you as a virgin. aládùá bọ̀ kí ló wá lé aládùá kí nìyàwó ẹ̀ ń rí nínú ilé tí ẹ tó lè máa lé nílùú òyìnbó. ìwọ wá síbí báyìí o ní ìyàwó ẹ aládùá o dẹ̀ bá ìyàwó ẹ jà jọ when last ló ti rí ìyàwó ẹ lórí sí ojú báyìí when last àwọn ọmọ tó bí àwọn ọmọ ẹ mẹ́tẹ̀ẹ̀ta when last ló ti rí wọn sójú. oníyàwó aládùá ni ìdí aládùá yẹn kẹ́ ibẹ̀ lẹ́dẹ̀ tí wọlé sí lára. that was like call in. àbí àwọn tó wà ní government. all those are in government. tó jẹ́ ọ̀gá ọlọ́pàá. maybe ọ̀gá police. ní Olu Alo mo fi o. Olu Alo called. àbí o fún olówó. or they give money to him. never. ṣùgbọ́n bíbélì pé ká fi ọlá fún àwọn tí a ṣe tí ọlá bá yẹ fún. ibi tí mo ìdókòwò yìí náà. where I am now. mo kéré Ọlọ́run mi ò kéré. I'm small but my God is not. ṣé ìṣọ́lá wa tí màá dé ní Nàìjíríà yìí tí ẹ ò ní ní ọ̀rọ̀ náà lára rẹ̀. you see the honor of God. ṣé o lè wà níbi iṣẹ́ ìjọba ìkéde náà. office. tó yẹ ká lè gba àwọn èèyàn ilé. ìwọ́n ti wá sáré. kí wọ́n wà láàrin bẹ̀ yẹn. kí mo máa ṣe. irú nǹkan tí mi máa rí nìyẹn. that's kind of thing I encounter. mi ò lè fún ẹni kí mo fẹ́ fún ẹ lówó fún. what should I give you money for? torí pé o fẹ́ sùn kàmí kí wọ́n máa bribe yẹn. why will I bribe you? rárá o. never. èmi ò lè báyìí. instead tí màá fi lọ bribe yẹn. to bribe. màá fún wàhálà yìí nínú ìka. I will give you that you are needy. I will give you. àwọn ọmọ kówó fún yẹn pé wájà fún mi lágbè yìí níbi. money come and fight for me come no. mo fi mẹ́sẹ̀gì ránṣẹ́ sí ìlú mi. I send a message to my hometown. mo ní kẹjọ ẹnì kẹ́kọ̀ọ́ ìgbóná jà fún mi. nobody must fight for me. ẹ má jà fún sáré fẹ́ jà fún. ẹ má ṣe pé fẹ́ni kankan. don't cost anyone. tó jẹ́ àwọn tán sọ́sọ́ pọ́nmẹ́sùn kàn mí. those that say they allege me. tó bá ti jẹ́ blood mi. it is my blood. torí tó bá ṣe pé fún wọn. you cost them. tọ́wọ́ sọ pé ọmọbìnrin mọ̀ ṣe kíni kan. ọmọbìnrin mọ̀ ṣe kíni kan. ẹ wo ìpè tí ó ti wà láyé. look at the causes. tí wọ́n fi bí àwọn ọmọ dára rí bí before they give birth to those children. ìyá náà sọ pé yóò bí jábọ́sì. the mother dey spoke to the ọmọ yẹn ló ṣe. was it the child that did. so mo fi tó bá wà padà gbọ́. to hear. ẹ rí mẹ́sẹ̀gì yìí. you see this message. ṣe àbá àwọn èèyàn àwọn tó máa ń fi ṣòwò yẹn. you know those that make it they trade in business. wọ́n lórí gbogbo ẹ̀dọ́ fún yín. they won't play this one. ẹnu táwọn máa mú. the one that will become money for them. Olu Alo sórí ó lè rò pé gbogbo wa là ń wá sórí bíbá yìí la wá ń ṣe show torí owó. You are free. Kò kì í ṣe gbogbo wa o. Some of us we are genuinely looking for Iyabo and we want justice. I don't know about any other person o. I don't make money from whatever I'm doing. Yes. Mi ò post yẹ mi ò tẹ nǹkan tẹ ní tí n bá ti ṣe mo ti kúrò ní díẹ̀. Owó wo ni mo fẹ́ make? Pain àwọn kan eléyìí òun ṣe show. Pain family kan ìyá 80 something she's crying for help. Ó ní àwọn kan fi make owó. Yes, àwọn kan lè máa fi ṣe owó èmi o. Ọdún wo ló ti rí mi lórí mo ti tan ring light. Tí mo ti tàn ní mo ní mo fẹ́ ṣe show. Irọ́ ni. So èló ni mo fẹ́ pa èló ni mo ná lọ síbi tí mo lọ. Nísìnyí àwọn kan ń kọ̀ tẹ̀ wọ́n make owó ìyẹn ni wọ́n ń sọ. Sórí òtítọ́ yẹn ó máa jáde lágbára Ọlọ́run. Ṣé ní gbogbo máa sásẹ̀gbẹ́ máa sá lọ máa sọ̀sọ́kúsọ tó correct tó fèsì tó lè tó wà bold tó lè sọ fáwọn èèyàn pé ó yẹ pé olójútì látijọ́ yìí ó yẹ kó lọ síbi tí ìyàwó ẹ̀ wà náà. Ṣùgbọ́n ní ìyàwó ẹ̀ jà kí ló stop ẹ kò yẹ kó jáde ká lèmi nìwọ ni màá lọ síbi tí ìyàwó mi wà màá ṣe show màá ṣe live 1 minute màá bá ìyàwó mi sọ̀rọ̀
màá bá ìyàwó mi sọ̀rọ̀ màá ní aṣọ 1 minute á dẹ̀ pé everybody màá dẹ̀ pa show mi dẹ̀ ní reply mi ní dá anybody lóhùn ó wá débi ó wá ń wí kàtìkàtì wọ́n ń wírú ìwọ wíyọ̀. You know you can hear. Mama sì sọ àfọ̀rọ̀ débẹ̀. I wouldn't have said it. Wọ́n ṣe mọ̀ wípé ó lè dé ọ̀la. It might be in the future. Wọ́n náà wá rí. You saw it. Bàbá yìí dẹ̀ wà á fẹ́ máa jẹ pa. You want to match it together. Rárá. No. In tó fa ìgbésẹ̀ yìí. What caused this step? Ṣé wá nígbà tó tún wá fa ìgbésẹ̀ yẹn? When it caused the step. Ibi tá a bá wá fẹ́ jọ bára dé. Now where we want to get to now. Àwọn àjọ bára wa dé. We will now get there now. Wọ́n mọ lọ́mọ síta kò sí nǹkan tó ń bára dé kò sẹ́ni tó fẹ́ bá ẹ jà kò àwọn fámìlì yẹn gan ọ̀rẹ́dì fún jà ọmọ wọn náà ń béèrè ó fẹ̀tẹ̀ sílẹ̀ ó ń pa làpálàpá ìjà wo ló fẹ́ jà ó lójú tì ní ṣé ẹ kì í ro nǹkan tẹ bá ń sọ kẹ tó bọ́ sórí ibi tẹ ti ń sọ̀rọ̀ kẹ tó gbé máìkì dání ni mú ìyàwó ẹ jáde ìyá ẹ ló ń fẹ́ rí bàbá ẹ ló ń fẹ́ rí àwọn ẹ̀gbọ́n ẹ láwọn fẹ́ rí lọ síbi tó wà tó bá jọkọ o sì lérò jà ń sì ṣèbí èmi sọ fún mi pé èmi níwọ ò sí pẹ̀lú ẹ̀ ìwọ́dẹ̀ lẹ́ẹ̀jà lọ síbi tó wà dákọ̀ fi ibi tó wà hàn àwọn ẹbí ẹ̀ àwọn ò lọ fẹ́ bá jà ó ṣe nǹkan tó yẹ kó ṣe tó ò ṣe ni ẹ wá halẹ̀ kóòtù mọ́ àwọn wò. No, but Yoruba ni Yoruba. I don't think you understand my words. Sir, before, when I do corner, I study in the corner. But now, so, if it's about anyway, they want to get to now. Because torí màá rí proof. I must see the proof. Ibi mo sí èèyàn yẹn sí. Yeah, I bury that person. Ibi ẹni tí mo kidnap yẹn. Amount of people I kidnap too. Ibi mo ṣe ritual yẹn sí. The herbalist that did that ritual for me. Ṣé àdébà ti fún mi ní mẹ́ta yẹn? Wọ́n lè give me that thing. Òkú ti ṣẹ́. Olu Alo ó fi ẹ̀ sórí gbogbo beat about the bush yìí kò jẹ́ awakọ̀ o kò jẹ́ awakọ̀ ká má kàn ní òrọ̀rọ̀ sọ ká má kàn ní ẹ̀rí ọ̀rọ̀ sọ kó má kàn ní òní reply àwọn èèyàn ní kó mọ́mọ́ àwọn fún ẹ mọ́mọ́ wọn fún wọn náà gbọ́mọ fún lóhùn ẹjọ́ tó ń rò yìí tó bá ti fọmọ́lẹ̀ o lè lọ kóòtù àní kò gbé ọmọ ọlọ́mọ wá síta ìwọ ló gbọ́mọ wọn kúrò ní Nàìjíríà náà ṣebí à ń parọ́ ni ẹjọ́ wà together ni sọ̀bì tó wà ó dẹ̀ bẹ̀rẹ̀ sí yí pọ́rọ́pọ́rọ́ kí ni yóò lè náà where is your wife and your kid nǹkan táwọn ẹbí yẹn béèrè lọ́wọ́ ẹ nìyẹn nǹkan tó wá padà wá sọ ìwọ ló tì wọ́n sọ ta ló máa ṣe nǹkan tó bá nǹkan pè ẹ́ wọ́n ló sọ nǹkan tó ìwọ ló fà á ó dẹ̀ sí ń beat about the bush nísìnyí ó ti jẹ́ kó yé wa pé ìwà àtìyàwó ẹjọ́ wà ní gbé ìyàwó ẹ̀ jáde ṣe bẹ́ẹ̀ jọ wà ní ẹjọ́ ẹ̀yin èèyàn mi àbẹ́mi ni mi ò gẹ́ẹ̀tì ẹ̀ ni ẹ mọ̀ pé òun àti ìyàwó ẹ̀ kò sí wàhálà aládùúrà ló fi ìyàwó ẹ̀ sí ìyàwó ẹ̀ tí ò ṣe é gbé jáde ìyàwó ẹ̀ tí ò ṣe é gbé jáde ó ń gbé àwọn èèyàn lójoojúmọ́ ló ń celebrate àwọn obìnrin oríṣiríṣi lórí péèjì ẹ lójoojúmọ́ ló ń ṣe birthday oríṣiríṣi ìyàwó tiẹ̀ yẹn o lè celebrate ẹ̀ ẹ̀dẹ̀jọ wà together ni o ojo ṣé ìwọ nìkan ló máa kọ́ run ministry ni àwọn bàbá Adébóyè run ministry since 40 kìíní kan years àwọn wòlíì ńláńláńlá tí ò tẹ̀tí tó wọn gbogbo wọn lámọ̀ ìyàwó wọn lára ọmọ wọn níbo àṣẹ ọwọ́ tiẹ̀ ìyàwó tiẹ̀ ó gé lápá ó gé lẹ́sẹ̀ kò ṣeé gbé pamọ́ ni. so kí ni gbogbo pé ya àníkò gbọ́ ọmọ ọlọ́mọ jáde kò sí jà ń bẹ̀ so wá ń lo ó lè má lò fáwọn kan kò ní ṣiṣẹ́ because àwọn ò ní ẹ tẹ́lẹ̀ ní sì tó dẹ̀ sí ló mọ bí tí ìyàwó ẹ wà yìí gbé ìyàwó ẹ jáde ṣe bẹ́ẹ̀ jà
But why is he not Another three. ìkẹrin? The fourth one. ìkẹrin? The fourth one. ṣe rí ibi tí wọ́n ti mú tán ti rí ni wípé ibi gangan àwọn tó initiate ẹ̀ sí rí ṣùgbọ́n. Where they recorded it and